ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo ní pọ̀nkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ó máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mo ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. látijọ́ nílẹ̀ Yorùbá ọba yìí pé méjì láàfin ọba kì í sì pé méjì láàrin ìlú bí ọba kan bá jẹ baálẹ̀ ní irú ọba bẹ́ẹ̀ tó máa ń ní gẹ́gẹ́ bí àwọn ìṣọmọgbè yàtọ̀ sí pé yóò láwọn ìjòyè lọ́lọ́kọ̀ọ̀kan ìjèjì oríṣiríṣi ìjòyè ọ̀tún ń bẹ lókòsí wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lọ́wọ́lọ́wọ́ báyìí agbára tí ń bẹ lọ́wọ́ àwọn ọba látijọ́ ó ti yí padà. ọba aláṣẹ ní ìkejì òòṣà látijọ́ ọba máa gbàṣà kọ́lẹ̀ ọba lẹ́nu lọ́rọ̀ ó lè pàṣẹ látijọ́ nìyẹn o ọba ò lè pàṣẹ mọ́ nsìn nítorí pé bí ọba kan bá fẹ́ jẹ bóyá ọba ìlú kan kéréje kan tó fẹ́ jẹ ọba yóò kọ lẹ́tà sí ọba tó tún ga jù ọba tó tún ga jù ní agbègbè yẹn ọba yẹn á kọ lẹ́tà sí akọ̀wé ìjọba ìpínlẹ̀ bóyá ìbílẹ̀ tiẹ̀ ní ìbílẹ̀ ó kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ akọ̀wé ìjọba ìpínlẹ̀ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ó wá kọ lẹ́tà á fi lẹ́tà yẹn ṣọwọ́ sí orí tébù gómìnà ẹ wo bó ṣe lọ. ìjọba ìpínlẹ̀ ni wọ́n ń san owó láti ìjọba ìbílẹ̀ ni wọ́n ti ń fún àwọn lọ́balọ́ba wa ní owó oṣù wọn. ṣe rí i pé yóò ní wọn lára láti lẹ́nu lọ́rọ̀ bàbá ń pariwo òmìnira Yorùbá òmìnira Yorùbá yóò le díẹ̀ fún wọn láti lè sọ̀rọ̀ sókè torí wọn ò ní fẹ́ kébi ó pa wọn. ẹ wá gbọ́ mi àwọn ọba méje kan wà tí wọ́n ṣe adédànù lórí wọn báyìí kí ni wọ́n ṣe? ṣé ká sọ pé ẹnu òkò léyìí? ṣé ká sọ pé Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn? ṣé ká sọ pé àwọn Yorùbá kan wà tí wọ́n máa ń dalẹ̀ ara wọn tí wọ́n ń dalẹ̀ Yorùbá míì? ṣé ọ̀tẹ̀lẹ̀ yìí àbí tẹ̀m̀bẹ̀lẹ̀kun? níbikíbi tí ọmọ Yorùbá bá wà ohun tó yẹ kó máa ṣẹlẹ̀ ni pé ọmọ Yorùbá máa fi àpẹẹrẹ tó dáa hàn tó bá sì tún wá fi ipò kékeré kan dán ọ wò nílùúkìlú abíbíkíbi tí o bá wà tí kìí ṣẹlẹ̀ Yorùbá pàápàá ó ṣe pàtàkì láti lóore. lóòótọ́ lórí ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ mú wá yìí ohun tó pamọ́ lójú èèyàn kedere ni lójú Ọlọ́run a ò bá wọn sí ń bẹ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n ń bára wọn jà yìí ṣùgbọ́n ẹ̀yin náà ẹ wò báyìí irú ìlú Ìbàdàn nìkan ẹ wo yadúrú ọba tó wà ń bẹ̀ nílùú Ìbàdàn nìkan ẹ wá dúró àwọn ọba tó fi jẹ nígbà náà lọ́nà ṣe adé páálí táwọn ewúye wáyé lórí ẹ̀ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ àṣà àti ṣe tá a láàánú gan àti pajú ẹ̀dá wọn ò fi fámọ́mọ oyè mọ́ ní ìsìn láti local government wọ state government ni wọ́n ti mọ́mọ oyè ẹni bá sì ní sẹ́ńjì lọ́wọ́ ní ìsìn kì í ṣe ẹni tí fámú gbogbo ẹ̀ ti yí padà pátápátá. ẹ farabalẹ̀ wo fídíò yìí kálà yí ọ̀rọ̀ mi lè bá àyè yín yékéyéké ẹ má gbàgbé mo máa ń sọ ẹni bá ń wo ètò mi kó wò ó lọ́wọ́ bẹ̀rẹ̀ kó farabalẹ̀ wò ó dàárín kó wò ó dé parí káwọn àlàyé ọ̀rọ̀ kan lè yé kó lè bá rí nǹkan dìbò dáadáa ṣùgbọ́n kò sápá abi tó orí wò nínú àwọn ètò mi níkànnì yìí tó ní jàǹfààní ń bẹ
ẹ máa fọkàn bá wa bọ̀, ẹ wo fídíò yẹn náà. Yorùbá Gidi TV. èsì o Emir Kano ṣí adé dànù lórí ọba Yorùbá méje ọ̀tọ̀ọ̀tọ̀. kí lọ́mọ Yorùbá ń sọra wọn dà yìí ná? àrò àtọ̀dọ̀fin inú yín dà ẹ pé wò. Emir Kano Alhaji Aminu Adobayiro ó ní ó jẹ́ pé ó ti ṣí adé dànù kúrò lórí àwọn ọba méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó jọba Yorùbá láwọn ìjọba ìbílẹ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Kano. ó pàṣẹ pé ẹ ṣí láwà ní orí wọn dànù sígbó. èyí wáyé lẹ́yìn ìpàdé táwọn ọba méjèèjì ọ̀hún ṣe pẹ̀lú Emir náà láàfin ẹ̀, níbi wọ́n gbé ń fi ẹjọ́ ẹni tó jẹ́ olórí àwọn ọba Yorùbá nípínlẹ̀ Kano sun Emir, ìyẹn ọba torúkọ rẹ̀ ń jẹ́ Murtala Alimi. ó ti ṣeé ṣe wọ́n ń fẹjọ́ rẹ̀ sun Emir yìí pé ìwà rẹ̀ ò dáa, ó ń ṣàwọn mọ̀nàfìkì àtàwọn nǹkan kan, ó ń pín ẹ̀yà Yorùbá níyà. ṣùgbọ́n nígbà tí Emir yóò gbégbésẹ̀, àṣẹ tó pa ni pé kí wọ́n ṣí láwàní dànù lórí àwọn ọba Yorùbá méjèèjì ọ̀hún tí wọ́n mú ẹ̀sùn wá sọ́dọ̀ ẹ̀ tí wọ́n wá fẹjọ́ sùn. ó wí pé òun Emir Kano kọ́ lòun wé láwàní fún wọn, òun sì kọ́ lòun sọ wọ́n di ọba níjọba ìbílẹ̀ wọn. ó ní baálẹ̀ ló yẹ kí kọ̀ọ̀kan wọn jẹ́, wọn ò lẹ́tọ̀ọ́ sípò ọba. ọba kan ṣoṣo lòun mọ̀, ọba tóun sì mọ̀ ni ó ti ṣeé ṣe eléyìí tí wọ́n mú ẹ̀sùn ẹ̀ wá bá òun. ó ní níwọ̀n ìgbà tó jẹ́ pé ọba Yorùbá kan ti wà ní ìpínlẹ̀ náà, ó ní èwo tún ni àwọn ọba míì tí wọ́n fẹ́ máa fira wọn jẹ. ó ní níjọba ìbílẹ̀ wọn kọ̀ọ̀kan baálẹ̀ ló yẹ kí wọ́n jẹ́, kì í ṣe ọba ni ó yẹ kí wọ́n jẹ́. ó ní láti àsìkò yìí lọ ẹ̀wẹ̀wẹ̀ kí wọ́n mọ̀ wípé abẹ́ ọba ó ti ṣeé ṣe làwọn wà, àwọn kì í ṣe ọba láàyè ara wọn, baálẹ̀ ni wọ́n. ó wá ṣàlàyé fún wọn pé ìlànà ni kí wọ́n ó tọ̀. ó ṣáà nílànà tí wọ́n fi jọba, ìlànà òun ni kí wọ́n ó tọ̀ bó ti yẹ kí wọ́n ó tọ̀, dípò pé lílépa ipò ọba lágídí páálí ní gbogbo ọ̀nà. baálẹ̀ ló tọ́ sí wọn láti jẹ. ó tẹ̀síwájú pé ìlànà òfin tí ń bẹ ńlẹ̀ nílànà ìṣẹ̀dálẹ̀ lọ́dọ̀ àwọn, ó fààyè gba ọba kan ṣoṣo láti jẹ láàrin ìlú, tó sì jẹ́ pé àwọn adarí yòókù tí wọ́n bá máa tún jẹ́ adarí, wọ́n kàn jẹ́ adarí lásán ni lábẹ́ ọba kan ṣoṣo. ìyẹn ọba ó ti ṣeé ṣe tóun ti yàn sípò gẹ́gẹ́ bí ọba. àwọn ọba tí wọ́n yí àga mọ́ nídìí ọ̀hún ni Alhaji Ṣẹ́gun Òní tìjọba ìbílẹ̀ Kúbọ́nsó, Alhaji Ọláyínká Dágunró tìjọba ìbílẹ̀ Nasarawa, Alhaji Lukman Abdulkareem tìjọba ìbílẹ̀ Dala, Alhaji Mustapha Abdullahi tìjọba ìbílẹ̀ Kano Municipal, Alhaji Mohammed Raji tìjọba ìbílẹ̀ Gwale, Alhaji Kasim Olókùta tìjọba ìbílẹ̀ Taraoni àti Alhaji Abdulrazak Alfa. Ọlákúnlé Fásùgbà ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV. ohun tó bá ní kókó bó bọ̀ ló yẹ ó máa bọ̀, èèyàn bá fẹ́ lẹ́mọ̀ ṣọ́ṣọ́ ló yẹ kó máa ṣọ́. lọ́wọ́ yìí tí gbogbo amọ̀bìlú ti rí, àwọn yẹn ò mọ̀ wípé bí wàhálà kan bá ṣẹlẹ̀ lónìí, àwọn gan-an ni wọ́n kọ́kọ́ fi mú wọn dánrin nílùú bí wọ́n wà wọn. kódà tó ìdórí ọba tí Emir lòun lòun fi jọba. àjò lè dàbí ilé, àjò lè dàbí kì í tí ẹ ṣe rú bẹun. láwùjọ bí wọ́n ti ń pani bí ń pa Jábọ̀gún lójoojúmọ́, ṣé bí gbogbo ọ̀nà dandan tán ṣe lápò òkè ọya yẹn náà ti ń kó wọlé Yorùbá wá yìí, táwọn gómìnà wá gbàgbọ́dọ̀ dání tán ń wòran bí ìgbà àdábádoríkodò tí ń wò sí ẹyẹ. ẹ wòye ìgbà tí wọ́n ti ṣèkọlù sí wọn ní Lagos Ìbàdàn expressway, ẹ wòye èèyàn tí wọ́n jí gbé ilẹ̀ Yorùbá báyìí lónìí, ẹ wo bí wọ́n ṣe kúnnú ogbó àwọn Fúlàní wọ̀nyí agbébọn tí wọ́n ń jíyàn gbé. aṣọ níjò ní ẹnìkan tó gbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ògùn ní kò sí Fúlàní ajínigbé apani, kò ságbésùmọ̀mí nínú ogbó ìpínlẹ̀ Ògùn. ṣó ti wá yé yín báyìí? nítorí pé igbákejì gíwáyà fásitì UI tí wọ́n jí gbé, ó ṣàlàyé pé òun lọ́jọ́ méjì nínú igbó Ògùn mọ́ Ọ̀yọ́
tó sọ pé àwọn gbóyè gan làwọn ará bíi ti ń jiyàn gbé wà. Gbogbo lọ́balọ́ba pátá iṣẹ́ tèmi ń retí látọ̀dọ̀ wọn ni pé kí wọ́n mú káwọn èèyàn wọn jí gìrì, àwọn tí wọ́n ń ṣàkóso lé lórí tí wọ́n jọba lé lórí, wọ́n mú kí wọ́n jí gìrì ní múralẹ̀ fún òmìnira Yorùbá. Kò jù bẹ́ẹ̀ lọ, kò jù bẹ́ẹ̀ lọ. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń wò mí níkànnì Yorùbá Gidi TV. Tó o bá ti subscribe tẹ́lẹ̀ subscribe, tó o bá ti subscribe tẹ́lẹ̀ má wulẹ̀ tán kíní yẹn tẹ̀ mọ́, tó o bá tún tẹ̀ wá yọra ẹ kúrò lára àwọn tó ń jẹ̀gbádùn àwọn ètò wa gbogbo ni. Láti máa rí àwọn ìsọfúnni gbogbo wọ kàn ṣáà tí agogo ìránnilétí yẹn yóò gbé option bíi mẹ́ta wá, tẹ all tó wà lókè pátápátá all. Tó o bá ti tẹ wà á máa láǹfààní sí àwọn fídíò wa bó bá ṣe ń jáde ní pèkípèkí bó bá ṣe ń jáde ó máa láǹfààní sí ìyẹn bẹ́ẹ̀. Ẹ má gbàgbé mo máa ń tẹnumọ́ fún wa, èdè Yorùbá jẹ́ èdè tó ṣe pàtàkì. Gbogbo ọmọ tí ò gbédè Yorùbá ẹ jọ̀ọ́ ẹ máa bá mi kọ́ wọn lédè Yorùbá o, ẹ máa bá mi kọ́ wọn lédè Yorùbá torí pé èdè tó ládùn tó lóyin tó dáa ni. Bẹ́ẹ̀ ni níbi agbé ń fèdè médè tòdè médè lédè médè jédè médè fún èdè médè fèdè médè tèdè médè lu èdè médè lẹ èdè médè. Níbi agbé mú ọrí mọ́rí mọ́ ọ tí yẹn ń dọ̀rọ̀, tà mú é mọ́ dí mọ́ é tí ń dèdè, tà mú ó mọ́ dí mọ́ ú tí ń dodù. Yorùbá ni tí Yorùbá bá bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ dára yóò sì máa dùn yògbàyògbà tó mi alágbàmọ́nà ka yàtọ̀ mẹ́rẹ̀gẹ̀dẹ̀ máàyàn. Ní tí Yorùbá fi yàtọ̀ nìyẹn. Lèmi ṣe máa ń pè mí lọ́mọdé elédè tó rodo èdè, tó pọnmi èdè, tó mumi èdè, tó wọṣọ èdè, tó gẹ̀fìlà èdè, gẹ́gẹ́ jẹdé elédè yóò dẹ́dẹ́ délédè tí ife wì yọ̀tọ̀ mi. Ṣé bẹ́ẹ̀ mi kọ́ Ọlọ́run ni Yorùbá dùn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Títí ìgbà míì sẹ́mi àti yóò máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Yorùbá ò ní bàjẹ́, yóò máa gòkè ni. Yorùbá ò ní rinlẹ̀ láíláí. Òmìnira là ń retí, yóò sì tó wa létí lọ́wọ́, yóò tó wa lẹ́nu, a sì ní jìyà. Ó dìgbà kan. Ẹ̀yin èèyàn mi jẹ́ àwọn ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ìfẹ́ wa fúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá. Ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. Ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi ṣe oògùn ní láyé ìwé yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú. Ó ṣe kejì lórí rẹ̀. Is it right to be saying that to the president of the church? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ẹni gómìnà tó wọlé
kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní sọ́ọ́ dúdú. ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo ní pọ̀nkan dé dúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí táwọn ò bá pè mí lókun àbí tí máa fi méjì fún ìpè mí kan lókun. Yorùbá Gidi TV. ṣáàṣù àbíkẹ́ kéjọ ní jó ẹnì kò jó rí ó ti ṣe àbíkẹ́ máa ń bẹ̀rẹ̀ Fẹlá ò sọ pé ìdààmú àdúgbò Fẹlá ò sọ pé ní wèrè olóore Ọlọ́run sọ pé ti Fẹlá ní ìsìn tó yàn bá fẹ́ kọ́ bí Fẹlá àyànmọ́ Fẹlá nù o Ọlọ́run sọ pé yóò kọ́ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.